Èwo nínú yín ló mọ nǹkan tí mò ń go through medically tàbí ta ló mọ nǹkan tí mò ń dojúkọ nínú ilé mi? Ẹ̀yin èèyàn, èyí ni ọ̀rọ̀ tí Lizzy Anjorin fi lẹ́nu. Ẹ̀yin èèyàn mi, ẹ kú dédé ìwòyí, ṣé dáadáa lẹ wà? Ẹ farabalẹ̀ kí ẹ gbọ́ nǹkan ta ní láti sọ lórí ọ̀rọ̀ Lizzy Anjorin lónìí. Ẹ̀yin èèyàn, láìpẹ́ yìí ni Lizzy Anjorin má bínú jáde tó wá sọ̀rọ̀ lórí Mama Salawa Abeni, nǹkan tí Mama Salawa Abeni ṣe fún òun. Ẹ̀yin èèyàn, mẹ́wàá ṣẹlẹ̀ òbẹ̀bẹ̀ ń ṣẹlẹ̀. Lizzy Anjorin ti jáde wá tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa Mama Salawa Abeni. Ó ní ọjọ́ tí ìyá yìí ṣẹ̀ òun jù nílé ayé ni ọjọ́ tí ìyá yìí sọ fún òun wípé kó má ṣe sọ̀rọ̀ fún àwọn tó ń bá òun fa wàhálà, fún àwọn blackmailers òun. Ẹ̀yin èèyàn, oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nítorí wípé Lizzy Anjorin tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa ìyá yìí. Ó ní ìyá yìí sọ́kàn òun lójú wípé kó má ṣe dé ọ̀dọ̀ òun mọ́ láéláé tí òun ò bá ti ṣetán láti dákẹ́ fún àwọn blackmailers òun. Ó ní ìyá yìí sọ fún òun wípé òun ti tò pẹ̀lú àwọn tó ń bá òun fa wàhálà, àwọn tó fẹ́ kó òun ṣubú. Ẹ̀yin èèyàn, ǹjẹ́ rò wípé òótọ́ ọ̀rọ̀ ni Lizzy Anjorin sọ lórí ọ̀rọ̀ Mama Salawa Abeni? Kí ni ẹ rò wípé ó fàjà sáàrin àwọn méjèèjì yìí? Ìgbà wo lẹ rò wípé ìjà yìí ṣẹlẹ̀ gangan? Ẹ̀yin èèyàn, mẹ́wàá ṣẹlẹ̀ òbẹ̀bẹ̀ ń ṣẹlẹ̀ nítorí wípé Lizzy Anjorin sọ wípé ẹnikẹ́ni èyí tó bá tún wá bá òun sọ ọ̀rọ̀ tí ò lọ àbí tó bá tún sọ wípé kí òun dákẹ́ fún àwọn blackmailers òun, nǹkan tí òun máa ṣe fún èèyàn yẹn kò sẹ́ni tó máa fẹ́ràn òun mọ́. Ẹ̀yin èèyàn, Lizzy Anjorin máa ti bínú. Kí ni ẹ rò wípé ó ń bí arábìnrin yìí nínú gangan? Kí ni ẹ rò wípé ó dé tí arábìnrin yìí fi ń bínú jà ní gbogbo ìgbà? Kí ni ẹ rò wípé ìyá Salawa Abeni rí tó fi sọ wípé kí Lizzy Anjorin má ṣe sọ̀rọ̀ fún àwọn blackmailers ẹ̀ mọ́? Ẹ̀yin èèyàn, Lizzy Anjorin bínú sọ̀rọ̀ gan bìkọ́ ó ní wípé Mama Salawa Abeni ló wípé òun lè ṣoríire mọ́ láyé, pé nígbà tí wọ́n sọ̀rọ̀ náà fún òun ò tí débì kankan, òun ò tí jẹ́yàn, ṣùgbọ́n ní báyìí tóun ti jẹ́yàn, tóun ti ń kọ́ estate, tóun ti ń kọ́ city, pé màmá yìí rò wípé òun ò lè jẹ́yàn mọ́ láyé náà sì sọ ìrọ̀rọ̀ yìí fún òun. Ẹ̀yin èèyàn, kí ni ẹ rò wípé Lizzy Anjorin go through medically? Kí ni ẹ rò pé ó ṣẹlẹ̀ sí arábìnrin yìí? Kí ni nǹkan tí ẹ rò pé ó ṣẹlẹ̀ sí health Lizzy Anjorin gangan? Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè sọ̀rọ̀ nípa ohun tí ẹ lérò lórí ọ̀rọ̀ Mama Salawa Abeni pẹ̀lú Lizzy Anjorin àti nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí Lizzy Anjorin gangan medically. Ẹ̀yin èèyàn wa, ẹ pàdé wa ní comment section kí a lè sọ̀rọ̀ nípa ohun tí ẹ lérò.